ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí akéwù tọrọ jẹ yẹ ká gbọ́ nǹkan tó sọ. àwa mùsùlùmí máa wọná àwa mùsùlùmí máa wọná so ẹ̀yin kìíní ẹ ṣorí burúkú tó báyìí mi Ọlọ́run máa tóbi lọ́ba o so nǹkan tẹ kà tẹ rí fúnra yín tẹ rí Arabic wọn bẹ English wọn bẹ ẹ tún ka English ẹ tún ṣe àgbákò tó báyìí. ó kì í ṣe rọ òdodo ni o ẹ máa wọ náà o. Allah will pay fún wọn. Allah will call them. Allah bá pè fún wọn. And as Sirat, a bridge will be laid across hell. rí làdìsí yẹn náà máa fi sójú screen kẹmà kà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ so níbi àdìsí yẹn ogun àwọn sọ àbàdàn béèrè lọ́wọ́ ànábì pé wà nábì sàmárì Ọlọ́run lọ́jọ́ ìdájọ́ ànábì wa sọ fún pé bẹ́ẹ̀ ni a máa rí Ọlọ́run ṣùgbọ́n ó wá sọ pé tá a bá ti ń lọ a máa gbàgbé kan kọjá à ń pè bẹ́ẹ̀ ní afárá Sirat yẹn bridge ni ìsàlẹ̀ inú náà ni ìsàlẹ̀ yẹn jẹ́ òkè yẹn orí bridge ni so gbogbo ala máa gba orí òkè yẹn kọjá ànábì wa sọ kì í ṣe àdìsí tí ẹ ń wò lókè yìí òun kọ́ nìkan ni àdìsí tọ́lọ́run ti tánàbí ti sọ nípa afárá Sirat o àdìsí tèmi gangan fúnra mi kà nípa afárá Sirat àtọ́jọ́ ìdájọ́ ìtèmi gangan fúnra mi mọ̀ á tó 10 so màá kò tí kan fún yín sìn tí màá dẹ̀ fún yín ní prophet ẹ̀ máa rí lójú screen ok so eléyìí continuation ni torí pé kí ni àdìsí kan àtàkùn ó ṣàlàyé everything ó tó bá bí 6 page eléyìí sì kò ju bí 2 to 3 page lọ but dídọ́ tánàbí ti ṣàlàyé everything wọ́n ní báwo la ti máa kọjá lórí afárá Sirat yẹn torí pé it's very tiny so wọ́n ní kó bá la máa kọjá ńbẹ̀ ànábì wa ní sọ̀sánàm ó wá ní so some will be safe without any harm ṣẹ́tìrì àwọn kan máa kọjá ńbẹ̀ láì ní wàhálà rárá láì farapa some will be safe after receiving some scratch àwọn míì máa farapa díẹ̀ ṣùgbọ́n wọ́n máa sì kọjá and some will fall down into the hell àwọn kan máa já sínú ẹ̀ and the last person will cross by being dragged over the bridge àwọn kan máa kọjọ wíwọ́ ló máa fi kọjá ńbẹ̀ so ti yé ńbẹ̀ so ànábì wa ní sọ̀sánàm ó wá ní pé the prophet Muhammad said you Muslim cannot be more pressing in claiming from me and right has been cleared approved to be yours than the believer in interceding with Almighty Allah for their Muslim brothers on that day when they see themselves safe. Then so I need to explain everything for níbi àdìsí kan tẹ́lẹ̀ so continuation yẹn ni ẹ̀yin rí yẹn so ó I Muhammad shall be the first among the apostles to cross it with my followers. Ṣẹ́tìrí ànábì ní òun lòun kọ́kọ́ máa kọjá àti àwọn fọ́lọ́wà òun nínú àwọn ṣẹ́tìrí ànábì ti explain ẹ̀ ó ní I Muhammad shall be the first among the apostles lòun kọ́kọ́ máa kọjá láàrin àwọn òjíṣẹ́ o and ORVC and my followers to cross it with my followers pẹ̀lú àwọn ọmọlẹ́yìn òun so nísàlẹ̀sàlẹ̀ ó sọ pé nobody except with my follower oh Allah save us kìnnì kan náà máa tọ́lọ́ bá ti yọ wá tán so àwọn kan máa wá já sínú ẹ̀ so ìgbà tí ọba tó wà nínú live stream yẹn tó explain ẹ̀ ó ní ànábì nìkan ẹ̀dí pàdánù nìkan ló dárúkọ pé àti follower ẹ̀ ó kàn ní ànábì ló kọ́kọ́ ló máa kúrò kò dárúkọ pé àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ mọ́ níbi táwọn olórí burúkú ẹ̀ ti ṣàbòsí nìyẹn o. àwọn gbogbo la gbọ́ nǹkan tí akéwù tọrọ jẹ tó sọ̀rọ̀ yẹn gbogbo la gbọ́ nǹkan tó sọ ẹ ká gbọ́ nǹkan tí Quran gangan sọ Quran chapter 19 verse 71 and 72 ó ní there is none of you who will not pass over it kò sí nǹkan kan ní tí ò ní gba inú náà tí ò ní gba ibẹ̀ kọjá inú náà yẹn kọjá this is a decree your Lord must fulfill eléyìí ni ìlérí tí Olúwa yín tó máa mú ṣẹ then we will deliver those who are devout a máa wá gba àwọn tó bá ṣe Islam là lẹ́yìn tó bá ti wọ inú náà yẹn leaving the wrongdoers there on their knees yẹn gbogbo yín jọ wọná àti àwọn tí ó ṣe Islam o àtàwọn tó ṣe tàlá o gbogbo yín ẹ̀kọ́ jọ wọná wọn jọ dá yín kúnlẹ̀ sínú iná ń jó yín lẹ́yìn yẹn àálà ṣẹ̀wá kó àwọn mùsùlùmí jáde ayẹ́ká wo tafsir 71 yẹn tó rẹ́lẹ̀ mi máa sọ pé iná kọ́ ni wọ́n sọ ń bẹ̀ tafsir Quran chapter 19 verse 71 kí ni nǹkan tó sọ ayẹ́ká wo tafsir Jalalain kí ni nǹkan tó sọ ó ní there is not one of you but shall come to it kò sí kankan nu yín ó máa dé inú iná yẹn that is but shall enter hellfire ó máa dé inú iná yẹn that is an inevitability already decreed by your Lord nǹkan tí Olúwa yín sọ pé òun máa mú ṣẹ ni something which he made inevitable pé kò sí bẹ́ẹ̀ yẹn fẹ́ ṣe ó máa ṣẹlẹ̀ he decreed he will not waive it kò sí kò lè yẹ ẹ máa dé inú iná tafsir yẹn ti ṣàlàyé pé 71 yẹn ẹ máa dé inú iná lẹ́yìn tẹ́ bá ti dé inú iná Allah ṣe máa wá gba àwọn tí wọ́n bá ṣe tàlá ó ṣe máa wá gbà wọ́n là ní 72 ẹ wá ká lọ sí àdìtì tí arákùnrin àdìtì tó kà tó ń parọ́ ẹ ká lọ kà kí ni nǹkan tó sọ Sahih Bukhari volume 1 book 12 hadith number 770 narrated by Abu Hurairah ló ń ṣàlàyé that the people said àwọn èèyàn sọ pé oh Allah apostle shall we see our Lord on the day of resurrection
Shamari Allah Olúwa wa ní ọjọ́ àgbéǹde. He replied, ó dá wọn lóhùn, do you have any doubt in seeing the full moon on the clear night? Ṣé méjì pé ẹ ò ní róṣùpá nígbà tí ó bá sí kùrukùru ni? They replied no. Wọ́n ní rárá. Ó wà láà Apostle Muhammad sọ pé, do you have any doubt in seeing the sun when there are no clouds? Ṣé méjì pé ẹ ní rí oòrùn tí ó bá sí kùrukùru ni? They replied no. He said, you will see Allah your Lord in the same way. Tó bá di ọjọ́ àgbéǹde máa rí Allah Olúwa yín lọ́nà kan náà. On the day of resurrection, tó bá di ọjọ́ àgbéǹde, people will be gathered. Àwọn èèyàn máa kóra jọ. He will order the people to follow what they used to worship. Ó máa pàṣẹ pé káwọn èèyàn máa tẹ̀lé nǹkan tó ń sìn. Some will follow the moon, àwọn kan tẹ̀lé òṣùpá. Some will follow the sun, àwọn kan tẹ̀lé oòrùn. And some will follow other deities, àwọn kan tẹ̀lé àwọn nǹkan míì tí wọ́n sìn. Torí pé Allah ẹjọ́ àwọn mùsùlùmí nìkan ló fẹ́ dá. Ìwọ tó bá kí ń ṣe mùsùlùmí, o ní nǹkan kan ṣe pẹ̀lú Allah. Torí pé Allah àwọn mùsùlùmí, àwọn Lárúbáwá nìkan ló dá. Àmọ́ ẹ ká níṣó. Ó ní only this nation, Muslims, will be left with its hypocrites. Àwọn ìjọ yìí nìkan, ìjọ mùsùlùmí nìkan ló máa kù pẹ̀lú àwọn alábòsí. Allah will call them. Allah máa pè wọ́n say, Allah wá sọ pé, I am your Lord, èmi ni Olúwa yín. They will say, wọ́n wá wí pé, we shall stay in this place that our Lord comes to us. A máa dúró síbí tí Allah Olúwa wa máa fi dé. When our Lord will come, we will recognize him. Tí Allah wa bá dé, a máa dá àmọ̀. Ìwọ tá à ń wò tó náwó tún méjì tó níwò yìí, ó lè jẹ́ Allah. Then Allah will come to them again. Allah tún lọ tún padà. I am your Lord, èmi ni Olúwa yín sẹ́. They will say, you are our Lord, ìwọ Olúwa wa. Allah will call them. Allah máa pè wọ́n. And as far as a bridge will be laid across hell. Wọ́n ti wà nínú náà. Afárá kan máa dìde sínú náà. Ó lọ sí àlùjọ náà. Tó fẹ́ fi kó wọn lọ sí àlùjọ náà. And I, Muhammad, shall be the first among the apostles to cross it with my followers. Afárá yẹn, Muhammad lẹ́yìn àwọn tó máa kó gun afárá yẹn pẹ̀lú àwọn Mùsùlùmí ẹgbẹ́. Nobody except the apostles will then be able to speak. Kò sẹ́yìn àwọn tó máa lè sọ̀rọ̀ àyàfi òjíṣẹ́, àwọn òjíṣẹ́. And then they will be saying, oh Allah save us, oh Allah save us. Ah, Allah gbà wá, Allah gbà wá. Torí pé inú náà wà, wọ́n ti ń jóná. There will be hooks like the thorns of Satan in hell. Ìrìn kan wà tó bí ẹ̀gún báyìí nínú náà. À ń pè ní Satan. Have you seen the thorns of Satan? Ṣé ẹ̀yin ti rí ẹ̀gún Satan yẹn ṣe ti rí? The people said yes. Àwọn èèyàn yẹn sọ pé bẹ́ẹ̀ ni àwọn ti rí àmọ́ bóyá àwọn Mùsùlùmí ilẹ̀ Yorùbá ti rí. Àwọn yẹn ní bẹ́ẹ̀ ni àwọn ti rí. He said, ó wá wípé, this hook will be like the thorns of Satan, but nobody except Allah knows their greatness inside. Kò sí èèyàn kan tó mọ bí erin ṣe rí àyàfi Allah nìkan. This will entangle the people according to their deeds. Ẹ̀gún yìí ló máa lọ́ máa àwọn èèyàn bí ẹ̀ṣẹ̀ wọn bá ṣe pọ̀ tó. Some will fall and stay in hell forever. Àwọn kan jábọ́ wọn máa wà nínú títí láíláí. Others will receive punishment, torn into small pieces, and will get out of hell. Àwọn kan jí àrà ń pẹ́ díẹ̀ wọ́n á dẹ̀ kúrò nínú. Till when Allah intends mercy to whomever he likes among the people of earth. Títí dìgbà tí Allah máa fẹ́ ṣíjú àánú wo àwọn tó wà nínú. He will order the angels. Ibi ìgangan ni àáfàá yẹn ò fẹ́ tú fún yín dáadáa. He will order the angels. Allah máa pàṣẹ fún àwọn màláíkà to take out of hell, kó lọ káwọn jáde kúrò nínú. Those who worship none but him alone. Àwọn tí wọ́n pé ọ̀hún sí nǹkan kan àyàfi Allah nìkan, àwọn Mùsùlùmí. Kò ń ṣe alábòsí this time around. Àwọn tó jẹ́ Mùsùlùmí gangan tí wọ́n ò pa nǹkan kan mí pọ̀ mọ́ Allah, tó jẹ́ pé Allah nìkan náà sìn, wọ́n máa ní kó lọ kó wọn kúrò nínú. The angels will take them out by recognizing them from the traces of prostration. Orí wọn tó fi ń kanlẹ̀ fún ṣìgìdì Allah ní àwọn áńgẹ́lì, àwọn màláíkà yẹn máa fi dá wọn mọ̀. For Allah has forbidden the hellfire to eat away those traces. Torí pé Allah ti ní èèwọ̀ ni ò gbọ́dọ̀ jẹ dúdú orí wọn yìí. So they will come out of the fire. Wọ́n wá kúrò nínú. It will eat away from the whole of human body except the marks of prostrations. Iná máa jó gba àwọn Mùsùlùmí yẹn nínú náà tó ti wà. Àmì yẹn nìkan ni kò ní jóná torí òun ni wọ́n fẹ́ fi kó wọn jáde kúrò nínú náà. At that time, tó bá máa di àsìkò tó fẹ́ lọ kó wọn kúrò nínú náà yẹn, they will come out of the fire as mere skeletons. Wọ́n á ti di egungun lásán, egungun nìkan. Wọ́n máa kó wọn kúrò nínú náà. Allah ṣe máa da omi sí wọn lára, ara wọn ṣe máa wù padà. Gbogbo Mùsùlùmí pátápátá ló máa jóná, ló máa wọná. Àfà ìparọ́ ọmọ ẹ̀ lọ wá ṣe irọ́ lásán ní Islam. Kùránì sọ pé gbogbo yín máa wọná. Wọ́n ṣe máa wá kó àwọn tó bá ṣe dáadáa, wọ́n á kó yín kúrò. Òun náà làdí ti sọ yìí. Gbogbo ẹ̀yin Mùsùlùmí jẹ́ pé Allah nìkan lè sìn, wọ́n máa kó yín sínú náà. Ẹ máa jóná kó egungun. Wọ́n ṣe máa wá kó yín kúrò ní inú náà yẹn. Wá bọ́ sí bí ó ń ṣẹnu pátápátá. Irọ́ lásán. Ẹ̀yin èèyàn wa, ẹ má gbàgbé, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ẹ̀rí tí Akéwùtọ́rọ̀ jẹ́ tó ń sọ pé Ọlọ́run ṣe irọ́ o. Allah ló dáná, Ọlọ́run Olódùmarè ò dáná. Allah ló nẹ́sìn, Ọlọ́run Olódùmarè ò nẹ́sìn. Allah ló sọ pé ẹ̀sìn kan tóun fẹ́ gbà ní ọwọ́ àwọn Mùsùlùmí, àwọn ọmọ Lárúbáwá, òun ni Ìsìláàmù. Àwa ò kí ń ṣe Mùsùlùmí ilẹ̀ Yorùbá, àwọn ọmọ Lárúbáwá ni Mùsùlùmí. Ẹgbẹ́ kìíní yẹn máa ro sẹ́ǹsì yín. The Arabs are the Muslims. Any other person tí ò bá kí ń ṣe Arab tó bá lọ ṣe Islam, ẹrú lásán ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Olúwa ilé Kàbá ni mo sọ yìí, mo dúró, ó dìgbà.